If you're happy and you know it, clap your hands. Binu rebadu ko patewa. Binu rebadu tara resi ya gaga. Binu rebadu ko patewa. Binu rebadu ko mi ara. Binu rebadu ko mi ara. Binu rebadu tara resi ya gaga. Binu rebadu ko mi ara. Binu rebadu ko fusoke. I couldn't wait a little famous cover see it to Idán lẹ́kọ̀ọ́ àfùtọ́ni. Fáwọn tó wọ́n mi nígbà àkọ́kọ́ àti fáwọn tó sì máa wọ́n mi tẹ́lẹ̀ orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtọ́yìnwándé Elizabeth Mísíwándé Jẹ́nzí Yorùbá Teacher olùkọ́ èdè Yorùbá ti kíni ti ìgbàlódé. Ohun tí a ti ń kọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta tó kọjá sẹ́yìn ni àwọn ọ̀rọ̀ idán Yorùbá yìí táwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní magic words. Mo pé a ti máa ṣe alábàápàdé àwọn ọ̀rọ̀ ìdáadáa pàápàá jùlọ ní iléèwé amọ̀wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ a máa rí nínú yàrá ìdánilẹ́kọ̀ọ́ wọn tàbí kárí ní ẹnu ọ̀nà iléèwé wọn pé àwọn ọ̀rọ̀ idán lélẹ́yìí òun la ti ń kọ́ láti ọ̀sẹ̀ mẹ́ta tó kọjá sẹ́yìn ní èdè Yorùbá. Mo dẹ̀ kọ́ wọn ní orin láti bí ọ̀sẹ̀ mẹ́rin tó kọjá sí mo ní pé kí ni àwọn ọ̀rọ̀ idán kan wá àwọn ọ̀rọ̀ idán kan wá àwọn ọ̀rọ̀ idán kan wá tí mo mọ̀. Ẹ jọ̀wọ́ ẹ ṣeun ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́. Ohun tí mo kọ́ kẹ́yìn nínú orin náà ni ẹ kú iṣẹ́. Òun náà ni a fẹ́ ṣe kí ni a fẹ́ fi ṣe àṣekágbá ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀rọ̀ idán Yorùbá ẹ kú iṣẹ́. Mọ́mì, dádì, ẹ kú iṣẹ́. Mọ́mì, dádì, ẹ kú iṣẹ́. Kí tó tẹ̀síwájú máa sọ fún wa lóòrèkóòrè àti nígbà gbogbo mo fẹ́ ní ohun kan méjì tí máa tẹnu mọ́. Mo máa sọ fún wa pé bí a kò bá ní ọ̀rọ̀ kan tàbí wúrẹ̀ kan pé ọ̀rọ̀ yìí a máa ń lò fọkùnrin ọ̀rọ̀ yìí a máa ń lò fóbìnrin gẹ́gẹ́ bí èdè Gẹ̀ẹ́sì a máa ní he she. Àwọn àbúrò bí a kò bá ní èdè Yorùbá ṣùgbọ́n a ní ohun kan tó ṣe kókó tó sì ṣe pàtàkì ó ní àpọ́nlé. Wọ́n ní ẹni tó bá ti jù ní lọ ó ti ṣe kí ni ó ti jù fún alẹ́ èèyàn lọ ó lè ṣe kí ni ó sì lè jù ní dànù. Wọ́n ṣe kí Yorùbá nífẹ̀ẹ́ àpọ́nlé Yorùbá rí àpọ́nlé gbogbo ọ̀rọ̀ wa ó máa ń ṣe kí ó máa ń mú àpọ́nlé dání bó ṣe máa ń mú àpọ́nlé dání náà ló ṣe máa ṣe kí ló máa ń mú àbùkù dání. Ohun tí a bá fẹ́ kọ́ lónìí ni well done àwọn eléyìí ẹsẹ̀ máa pè ní well done. Kí là ń fi well done ṣe? Wọ́n máa ṣe kí ni for encouragement and for acknowledgement. Wọ́n ní ẹ kú iṣẹ́ tó bá fẹ́ fi ṣe ìgbóríyìn fún yàn pé pẹ̀lẹ́ ó ti gbìyànjú kú iṣẹ́ ìpẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ àtàrọ ẹ kú iṣẹ́ òní. Acknowledgement pé nǹkan tẹ́ni yìí ṣe a rí ìgbìyànjú ẹni we have seen your effort we have seen what you have done. Wọ́n fẹ́ fi ṣe ìgbọ́n wá ní ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ fún ẹni tó bá ti jù ní lọ wọ́n ní pé kí ni ẹ kú iṣẹ́ ṣùgbọ́n fún ẹni tó bá ṣe kí ni tẹ́tíjọ́ wọlé wọ̀de ó débì kan ó ráwọn àgbàlagbà tó kójókòó ó ní wọn tó ń ṣiṣẹ́ ẹ pẹ̀lẹ́ máa ẹ rárá máa ẹ kú ṣe kí ni ẹ kú iṣẹ́ well done ẹ kú iṣẹ́. Ẹ̀kejì ni kú iṣẹ́ bóyá ọ̀rẹ́ ó bẹ́ẹ̀ lọ sọ́jà pẹ̀lú ọ̀rẹ́ mi kú iṣẹ́ òní kú iṣẹ́ ó ti fọṣọ látara àbúrò mi kú iṣẹ́ well done. A ti wá sí ètò ìdánidúró fún ẹ̀kọ́ wa fún àwọn ọ̀rọ̀ idán Yorùbá. Fún àwọn tó máa ń kí mi nílé kó tó sì máa tẹ̀ka ìfẹ́ sí ẹ ṣé gidi gan ni Olódùmarè yóò máa nífẹ̀ẹ́ yín yóò sì máa tẹ̀ka ìfẹ́ sí yín. Orúkọ mi ò yí padà orúkọ mi ni Omidan Ọ̀ṣípìtọ́yìnwándé Elizabeth olùkọ́ èdè Yorùbá ti gbàlódé Mísíwándé Jẹ́nzí Yorùbá Teacher. Níwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn máa tẹ̀síwájú nínú àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ òmíràn. Ẹ ṣé o, ó dàbọ̀.